lọ́jọ́rùú ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí, the 26th of November 2025. Ó ní àwọn olórí aládé gbogbo nílẹ̀ Yorùbá yan àwọn ọba ńlá méjì tí wọ́n tóbi jù nílẹ̀ Yorùbá ni èèyàn kábíyèsí ọ̀ọ̀nìrìṣà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì tó jẹ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti kábíyèsí ikú bàbá yèyé ìyẹn ọba Hakeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ tó jẹ́ Aláàfin ti ìlú Ọ̀yọ́. Tí ọjọ́rú ti ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, òun làwọn méjèèjì ni wọ́n pàdé ní ìlú Ìpẹ̀rù-Rẹ́mọ tó wà ní ìpínlẹ̀ Ògùn lásìkò tí ìpàdé gbogbo àwọn lọ́balọ́ba ní apá gúúsù Nàìjíríà ìtàwọn olóyìnbó ń pè ní Southern Nigeria tó pa ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Ẹ̀jọ́ pọ̀, tó sì jẹ́ pé àwọn kábíyèsí àti gbogbo àwọn gómìnà tó wá láti apá gúúsù Nàìjíríà ò ní wọ́n pàdé níbi ìpàdé pàtàkì tó wáyé ní ìlú Ìpẹ̀rù-Rẹ́mọ náà. Ẹ rántí pé àwọn gómìnà 17 tó wà ní apá gúúsù Nàìjíríà láti ilẹ̀ Yorùbá, ilẹ̀ Haúsá àti ilẹ̀ Ìjọ́, àwọn ni wọ́n máa ń ṣèpàdé lóòrèkóòrè láti jíròrò lórí bí ìdàgbàsókè yóò ṣe bá wọn, tó sì jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Ògùn, gómìnà Dàpọ̀ Abíọ́dún ní alága gbogbo àwọn gómìnà apá gúúsù náà. Ìpàdé tó bá sì fẹ́ ṣe eléyìí ló jẹ́ ká máa wá sí ìpínlẹ̀ Ògùn, bó tilẹ̀ jẹ́ pé ìlú Abẹ́òkúta ní Dàpọ̀ Abíọ́dún ló ti máa ń gbàlejò àwọn àpàdé àwọn gómìnà ẹgbẹ́ yìí. Ṣùgbọ́n nítọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìlú gómìnà tó jẹ́ ìlú Ìpẹ̀rù-Rẹ́mọ nǹkan ni gómìnà ló fi ìpàdé náà sí. Ibẹ̀ ló sì ti gbàlejò àwọn gómìnà akẹgbẹ́ káàkiri ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ẹ̀jọ́ àti ilẹ̀ Ìgbò. Bákan náà, ẹni Ọọ̀ni tó jẹ́ alága gbogbo ọba tó wà lápá gúúsù Nàìjíríà, ìyẹn pé òun náà fi ṣe olórí ọba ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Ẹ̀jọ́, òun náà wà níbi ìpàdé yìí. Bẹ́ẹ̀ làwọn ọba ńláńlá káàkiri apá gúúsù, pàápàá àwọn tilẹ̀ Yorùbá wá ń bí bíi Aláàfin, Ọ̀nà Oníbodè ti ìlú Ìgbòho, Alápòmù ti ìlú Àpòmù, Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀, Àkàríbò ti ìlú Rẹ́mọ àti àwọn ọba ńláńlá láti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Ẹ̀jọ́ ìní àwọn náà ni wọ́n wà níbi ìpàdé tí ó wáyé ní ìlú Ìpẹ̀rù-Rẹ́mọ náà. Nígbà tí Aláàfin àti Ọọ̀ni tí wọ́n ríra wọn, bó tiẹ̀ jẹ́ pé àwọn aláìníṣẹ́ kan lórí ẹ̀rọ ayélujára ọ̀tọ̀ ni tí wọ́n ń fà jáde níbi ìpàdé náà, ṣùgbọ́n àwọn kábíyèsí méjèèjì wọn ṣe bákàbákà síra wọn, wọ́n ṣe dáadáa síra wọn, wọ́n kíra wọn dáadáa, wọ́n béèrè àlàáfíà ara wọn àti ààfin àwọn méjèèjì, tó sì jẹ́ pé lẹ́yìn ìpàdé yìí ni Ọọ̀ni ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tó ti jẹ́ kó dìímọ̀ pé gbogbo àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá, Ìgbò àti Ìjọ́ làwọn ti pawọ́pọ̀ láti ṣàtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé ó ń gbìyànjú agbára ẹ̀ àti pé gbaingbain ni làwọn wà lẹ́yìn ẹ̀, pàápàá lórí ètò ààbò orílẹ̀-èdè tó mẹ́hẹ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí.